gbajúgbajà eléré orí ìtàgé Bàbá Ìjẹ̀ṣà ó ti gbòmìnira o, wọ́n ti tú sílẹ̀ kúrò lọ́gbà ẹ̀wọ̀n lẹ́ni tó jẹ́ ọjọ́ 14 oṣù kọkànlá ọdún 2025. Bàbá Ìjẹ̀ṣà ó ti gbòmìnira o lẹ́yìn tí ó ti lo ọdún 3 ó lé ní ọgbà ẹ̀wọ̀n ẹ̀sùn wípé ó ṣàṣemáṣe pẹ̀lú minor. Ẹ̀yin olólùfẹ́ Àkàlàmàgbò TV, ìròyìn ayọ̀ la mú wá o. Inú mi dùn nígbà tí mo gbọ́ ròyìn. Mo ti fẹ́ máa sùn nígbà tí mo rí ròyìn. Mi ò mọ̀ pé ìròyìn jáde látọ̀sán. Ìjẹ́jẹ́mọ̀, ẹ jẹ́ ká máa type congratulation. Wọ́n ti fi Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ o. Bàbá Ìjẹ̀ṣà òṣèré, my best comedian in the Yoruba movie industry. Yoruba movie industry. Bàbá Ìjẹ̀ṣà is my best comedian. I love him so much. Inú mi ò dùn ní gbogbo àwọn tó ṣẹlẹ̀ sí bàbá yìí tó ti wà nínú ìgbèkùn yìí láti ọdún mélòó kan sẹ́yìn. A dúpẹ́ fún Elédùà. A dúpẹ́ fún gbogbo àwọn tó sùn tí wọ́n rò tó ń ṣàdúrà kó lè fi Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀. A dẹ̀ ti nídàkejì àti dúpẹ́ lọ́wọ́ àwọn tó sún Bàbá Ìjẹ̀ṣà débi tó dé. Ẹ lọ tẹ́ pinpin, kẹ́ lọ wo ìgbésí ayé princess. Ẹ lọ wo ohun tó ń ṣẹlẹ̀ sí princess ń sìn. Kò sẹ́ni tó ní tiẹ̀ lọ́wọ́. Ẹni tó bá kan Bàbá Ìjẹ̀ṣà máa gbélébù kóun náà kó máa rántí àwọn ohun tóun náà ń ṣe. Kò sẹ́ni tó mọ̀. Nǹkan tó easy jù láti mú ọkùnrin ò ní obìnrin. Ohun tí èèyàn bá mọ̀ ń jẹ nígbà míì wọ́n ló ń pààyàn lóòótọ́ ni. Wọ́n mọ̀ọ́mọ̀ wọ́n set up Bàbá Ìjẹ̀ṣà. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sí Bàbá Ìjẹ̀ṣà. Ẹ jẹ́ ká wọ ọmọ ènìyàn, ẹ jẹ́ ká kọ́gbọ́n. Ẹ jẹ́ ká wo fídíò yìí. Fídíò yẹn ò pọ̀ rárá. Ìyábọ̀ Òjó, báwo ló ṣe máa rí lára ẹ̀ nígbà tó gbọ́ pé wọ́n fi Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀? Ìyábọ̀ Òjó. Ẹ jẹ́ ká wo fọ́nrán. Lónìí, ìyẹn gbajúgbajà òṣèré tíátà tí wọ́n fi sí àtìmọ́lé ní nǹkan bí ọdún 3 sẹ́yìn, bẹ́ẹ̀ ni, lórí ẹ̀sùn pé ó tọwọ́ bọ ọmọbìnrin kan lójú ara, ìyẹn ọmọdé kan, bẹ́ẹ̀ ni, wọ́n ti padà dá sílẹ̀ lónìí. Kí ni ìdí tí wọ́n fi dá Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀? A ò tí ì ní information púpọ̀ lórí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n láti ẹnu ọ̀rẹ́ Bàbá Ìjẹ̀ṣà, bẹ́ẹ̀ ni, ẹni tí mo sọ yìí ó ti ṣe fídíò kan rí wípé ńkọ́ o, nígbà yẹn ìgbà kan awuyewuye kan lọ wípé wọ́n ti fi Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀, ṣùgbọ́n ọ̀rẹ́ Bàbá Ìjẹ̀ṣà yìí jáde nígbà yẹn wípé ńkọ́ o, wọn ò tí ì fi Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ lásìkò yẹn o. Ó ní tí wọ́n bá máa fi Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ wípé ẹnu irú òun àti bàbá ológun dúdú lẹ ti máa gbọ́ bóyá wọ́n ti fi Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ àbí wọn ò tí ì fi Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀. Ẹni tí mo wá ń sọ yìí dókítà ni o, kódà ẹni tí mo sọ yìí kò sí nínú Nàìjíríà, ṣùgbọ́n léni lòun fúnra rẹ̀ ṣe fọ́nrán tó fi léde wípé wọ́n ti fi Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀. Mo wá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ wá lọ gbọ́ ohun tí arákùnrin sọ àti pàápàá tí Bàbá Ìjẹ̀ṣà kó nú ayé arákùnrin yìí. Ṣẹ̀ṣẹ̀ ń ráwòrán yẹn, ẹ rí post yẹn èní on the 14th of November 2025 ni wọ́n fi Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀. Ẹ wá lọ gbọ́ ohun tí arákùnrin yẹn sọ. Bàbá Ìjẹ̀ṣà kú oríire gidi ni o, wọ́n kú oríire gidi ni. Just heard the good news that my friend Bàbá Ìjẹ̀ṣà Ọlánrewájú has just been released. This is all the way from Milan in Italy. And just to say congratulations, Bàbá Ìjẹ̀ṣà. The Lord shall continue to give you more reasons to celebrate and to rejoice. Welcome to a life of freedom, and may the Lord continue to bless you. Thank you for helping me from words of wisdom you've sent to me and shared with me over the years. Thank you very much, Bàbá Ìjẹ̀ṣà. God bless you.
bàdánwò bá ṣẹlẹ̀ sọmọ ẹ̀dá kan àwọn ọ̀rẹ́ wọn sọ pàjẹ́ ní òdì àwọn ọ̀tá ẹ̀ wọn lọ́lọ́hún ló mú àtàjẹ́ ní òdì àtọ̀ ọlọ́hún àmú má fi kàn mí nílé ayé mi àkó má fi kàn mí. ẹ ti fojú ara yín rí. Today is 14/11/2025. ọjọ́ má ní gbàgbé ni o tó jẹ́ oṣù ọjọ́ ìbí ti tèmi. Inú mi dùn o. Aburú ò ní ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni tó ń gbọ́ mi. Gbogbo ẹ̀yin tí ẹ sún bàbá Ìjẹ̀ṣà débi báyẹn máa rántí pé ẹ bí ọmọ tí ẹ fẹ́ bà kàríà ọmọkùnrin jẹ́. Ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tí ọ̀rẹ́ bàbá Ìjẹ̀ṣà yẹn tó sọ. Olóore òun tẹ bá tẹ́tí sílẹ̀ tẹ ẹ gbọ́ dáadáa lára ohun tí bàbá yẹn tó wí. Ó reference bàbá Ìjẹ̀ṣà bí ó ní olóore òun ló jẹ́. Òun ló mọ ọ̀nà tí bàbá Ìjẹ̀ṣà fi ṣe òun lóore. Òun nìkan ló yé. Ìyẹn wà láàárín òun àti bàbá Ìjẹ̀ṣà. Wọ́n ti sọ pé kò lè burú títí kó má kó ẹnìkan mọ́ ni. Ẹni tá kò mọ́ ni òun la ò mọ̀. Òun la ò mọ̀. Irú bàbá yìí ń sìn tó ṣe fídíò síta yìí láti ìlú Italy lẹ́gbẹ̀ẹ́ mi bí báyìí ló ti ṣe fídíò yẹn. Irú bàbá yìí nísìn òun ló mọ irú ipò irú position tó ń wà látìgbà tí bàbá Ìjẹ̀ṣà ti wà nínú ibi tó wà ẹ̀. Òun ló mọ irú ìrònú tá a máa bá òun ní gbogbo ìgbà. Òun nìkan ló mọ̀. Gẹ́gẹ́ bí àwa olólùfẹ́ bàbá Ìjẹ̀ṣà most of the time tó máa ń gbé bàbá Ìjẹ̀ṣà lọ ilé ẹjọ́ o àbá rí post ẹ̀ kan o a ti máa ṣàdúrà Ọlọ́run bá wa tú arákùnrin yìí sílẹ̀. Ọlọ́run bá wa tú arákùnrin yìí sílẹ̀. A fi eléyìí náà a fi bẹ Ọlọ́run. A bẹ Ọlọ́run k'Ọlọ́run kó bá wa tú gbogbo àwọn tí wọn mọ́wọ́ wọn mọ́sẹ̀ tó wà nínú prison tó wà nínú ìgbèkùn k'Ọlọ́run bá wa tú wọn sílẹ̀. K'Ọlọ́run wọ ọlá àwọn tí Ọlọ́run lò tó tú bàbá Ìjẹ̀ṣà sílẹ̀. K'Ọlọ́run kó bá wa tú àwọn náà sílẹ̀. Ẹ̀yin èèyàn ẹ má mind voice mi. Ó rẹ̀ mí gidi. Mo ti fẹ́ sùn ni mo ṣe rí fọ́nrán ìmú wa ní àwọn èèyàn mi náà gbọ́dọ̀ láti tẹ́tí kan láti gbọ́. Wọ́n ní láti wo fọ́nrán yìí. Bí ó bá ṣe ń lọ a ti máa mú wá fún yín lọ́kọ̀ọ̀kọ̀ ìjèjì lórí Àkàlàmàgbò TV show. Ẹ̀yin ènìyàn mi ò lè sọ bí inú mi ṣe dùn sí. Bàbá Ìjẹ̀ṣà máa ń ṣe àwọn fọ́nrán kéékèèké kan gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀. Ìròyìn kúmọkùmọ ẹni tó bá rántí ìròyìn kúmọkùmọ mo máa ń gbádùn ìròyìn yẹn. Arákùnrin ó jẹ́ is my best, mo repeat, Bàbá Ìjẹ̀ṣà is my best comedian in Yoruba movie industry. Mo dẹ̀ gbàládùra pé gbogbo àkólọ Bàbá Ìjẹ̀ṣà ni Ọlọ́run á bá wa dá padà. Gbogbo àkólọ ni á dá padà. Kí àwa náà ká jẹ́ ọkùnrin ká máa ṣọ́ra. Ohun tó èèyàn bá mọ̀ jẹ ní pààyàn. Bẹ́ẹ̀ ni ohun tó èèyàn bá mọ̀ jẹ ní pààyàn. Ká máa ṣọ́ra o. Ṣé náà akọ́gbọ́n lára ohun tó ṣẹlẹ̀ sí Bàbá Ìjẹ̀ṣà. Ẹ jẹ́ ká kọ́gbọ́n. Ẹ kọ́gbọ́n lára igi ọ̀pọ̀tọ́. Ẹ jẹ́ ká kọ́gbọ́n bẹ́ẹ̀. Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn o. Ẹ jẹ́ ká kọ́gbọ́n. Torí ohun tó ṣẹlẹ̀ sí wọn yẹn ó lè ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni irú nǹkan tó ṣẹlẹ̀ sí Bàbá Ìjẹ̀ṣà ló lè ṣẹlẹ̀ sí. Kò sí àwíjàre kankan tó ń bẹ ńbẹ̀. Kò sí àwíjàre kankan tó ń bẹ ńbẹ̀. Ó lè ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin bẹ́ẹ̀ ni mo sọ. Bó ṣe rí gẹ́lẹ́ ni ẹ jẹ́ ká kọ́gbọ́n. Ọlọ́run á bá wa ràn lọ́wọ́. Ọlọ́run á dẹ̀ gbé olùrànlọ́wọ́ dìde sí wípé gbogbo nǹkan tí ó ti lose kí Ọlọ́run kí ó bá wa dá padà in 100-fold. Gbogbo àwọn aṣebi, gbogbo àwọn tó dúró títí àárí wọ́n ṣe ń lé fùrù kọ́kọ́ pé a ó sìn ẹ́ dé ẹnu ọ̀nà prison. Wọ́n kóra wọn jọ. Ìyábọ̀ Òjó yarí kanlẹ̀ kí Bàbá Ìjẹ̀ṣà gbọ́dọ̀ lọ sí prison pé torí pé wọ́n rèpù òun náà ni. Ó fi oró fi ya oró. Ìyábọ̀ Òjó fi oró fi ya oró.
ohun tó ṣẹlẹ̀ kò kàn, but òun ló gbé ọ̀rọ̀ yẹn rù sórí jù. Bàbá Ìjẹ̀ṣà ti jáde o, Ìyábọ̀ Òjó, princess bàbá Ìjẹ̀ṣà ti jáde o. Adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ fún gbogbo àwọn tí Ọlọ́run lò, adúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣàdúrà lọ́tùn lósì pé kí Ọlọ́run kó tú bàbá Ìjẹ̀ṣà sílẹ̀. Ẹ ní wọnú ìgbèkùn ayé o. Èmi ọmọ yín ni, Àkàlàmàgbò TV.